orí òkè téńté nílùú Ìkejìlé. Mujib Ọlákúnlé oníròyìn. Ní tó ní ṣe pẹ̀lú ìlànà tuntun eléyìí tí wọ́n gbé kalẹ̀ lórí ìwé ìrìnnà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ni ó sọ pé òun ò tíì gba ìròyìn àbí ìbánisọ̀rọ̀ kan eléyìí tó ṣe gbòógì látọwọ́ orílẹ̀-èdè United Arab Emirates ní tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Tinubu lẹ́ka ìròyìn àti ìlànà tí à ń tọ̀. Báyọ̀ Ọ̀nànúgà ni ó sọ pé tẹ̀lé ìròyìn kan eléyìí tí ó ń lọ ní àìpẹ́ yìí lórí tó ní ṣe pẹ̀lú ìwé ìrìnnà ọ̀hún látọwọ́ orílẹ̀-èdè United Arab Emirates àti orílẹ̀-èdè Amẹ́ríkà nínú ìlànà tuntun ọ̀hún eléyìí tí wọ́n gbé kalẹ̀ lórí ìwé ìrìnnà ọ̀hún. Ọjọ́ eléyìí tí ó le koko púpọ̀ lẹ́lẹ́ sí pé wọ́n fi àwọn ìlànà tuntun ọ̀hún bójú àwọn arìnrìnàjò lọ́jọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìlànà tó ní ṣe pẹ̀lú ìwé ìrìnnà tuntun ọ̀hún. Wọ́n ní ó ti mú àyípadà kọ̀ọ̀kan wá gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí náà ṣe ti kọ ìhà sí àti àwọn onírúurú iléeṣẹ́ ìjọba ilẹ̀ yìí lọ́dọ̀ sọ pé àwọn rí pé àwọn ṣe ìpàdé eléyìí tó lákàkì pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn láti orílẹ̀-èdè òkèèrè wọ́n ti lè bójú àwọn ìlànà tuntun tó ní ṣe pẹ̀lú ìwé ìrìnnà tí wọ́n gbé kalẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látọwọ́ orílẹ̀-èdè United Arab Emirates àti orílẹ̀-èdè Amẹ́ríkà.